wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa àwọn wo ni wọ́n jẹ́ ẹni tó mọ̀nà gan. Àwọn wo gangan ni wọ́n ń pè ní ẹni tó mọ̀nà. Ṣé àwọn tí wọ́n ń sọ pé àwọn tó ń ṣe mòlúdì tó ń pè wọ́n ní kèfèrí ni? Àbí àwọn tí wọ́n ń pè yẹn ní kèfèrí gan ni kèfèrí? Nítorí pé kinní náà ti dàpọ̀ débi ó ti sú ọ̀pọ̀ ẹlòmíì gan ojú títì láti sọ pé onísúfì lòun níta nítorí bí wọ́n ti ń sọ̀rọ̀. Torí mo ráfa kan òun náà bá torí ẹ̀ ló bá ju tẹ̀síwá àpò mo ní kílódé ó ní ẹ̀jẹ̀ àmọ́ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ dèdè ní bẹ́lá rẹ̀. Mo wá bẹ̀rẹ̀ pé ta ń dádìí ẹ̀ mo wá rí i pé bí bàbá ẹ̀ náà ṣe bẹ̀rù lánàá tí ò jẹ́ ká dìde nù. La ilaha illallah. Tó bá yẹ pé dandan ni kó o dìde wàá yọ bẹ̀rù kó. Tó bá yẹ pé dandan ni káyé rẹ̀ ó sẹ́tù ǹjọ́ ń bẹ̀rù nílé yín yẹn ni wàá kọ́kọ́ yabẹ̀. Tó bá rí bí bàbá yín ti kọ́kọ́ yabẹ̀ tí wọ́n bá mú dáadáa ìwọ ló fà á. Ṣé àwọn tí wọ́n gbọ́ iṣẹ́ tí bàbá yẹn bá ṣe tí ò bá lágbẹ́ ni òkè wọ́n mọ́ ṣe? Iṣẹ́ tó bàbá yẹn bá ti ṣe tó bá ti là ń bẹ̀ yóò wọ́n mọ́ ṣe. Lọ́ọ̀yà lè bímọ tọ́mọ ò bá ṣe lọ́ọ̀yà wọn níbu. Wọ́n àti sọ pé ọmọ àlè ni. Tí kápẹ́ntà bá bímọ kò ní tọrọ irú iṣẹ́ òun gbọ́dọ̀ jẹ́ fọmọ òun tó ṣe. Tí o bá ti là ń bẹ̀. Tí ò bá ti là ń bẹ̀. Iṣẹ́ kan pé ni wọ́n ti máa ń bèèrè ọmọ ò la ilaha illallah. La ilaha illallah. Iṣẹ́ kan ló lè máa ṣe tó o bá ti ṣe wọ́n bèèrè rẹ padà tó o bá tún lọ. Òun náà níṣẹ́ tó o bá ti jókòó tọ́lọ́ gangan. Tó o bá pe Ọlọ́run débi àyè kan wọ́n bèèrè rẹ tó o bá lọ tán wọ́n wá ní ta làlífà wọ́n yìí bèèrè àlífà dọ́tọ̀. Nọ́mbà 2 bẹ́ẹ̀ bá ka ìwé pin tó bá gba dọ́kítọ́rẹ́tì ọmọ rẹ̀ ò lè fi ṣiṣẹ́. Kò sí pòfẹ́sọ̀ náà torí ẹ̀ ti lè pé láyé bórí ẹ̀ṣẹ̀ wulẹ̀ kó pẹ́ tó bá fi lè máa gbó rẹ̀ kú yóò bèrè agbódò ọmọ pẹ́ secondary school. Gbogbo ọmọ àgbàlagbà ntí wàá kọ́kọ́ lọ wá tí wàá fi lè ṣẹ́gun tó ń bẹ́lẹ̀ yìí ni kí wọ́n gẹ́gẹ́ lọ nímọ̀. Torí wàhálà tó wà nílẹ̀ yìí nìsín kì í ṣe wàhálà nǹkan mi ò wàhálà mímọ̀ ni kò í sì sọ̀rọ̀ èébú kì í sọ̀rọ̀ ká máa ba ara ẹni lórúkọ jẹ́ ṣùgbọ́n gbogbo ẹni tí ó bá ti di àsìkò yìí nísìn tó bá ti ń táàgì orúkọ àfa àwọn anybody nínú gbogbo àwọn àfa wa tó bá yẹ gbé fọ́tò ẹ̀ síta tó bẹ̀rẹ̀ sí bú wọn ọlọ́pàá máa pẹ́ níbọ̀dì báyìí ọlọ́pàá máa pẹ́ níbọ̀dì tó bá sọ̀rọ̀ ẹ jẹ́jẹ́ má fi fọ́tò anybody nínú àwọn àfa wa máa fi wá sọ̀rọ̀ tọ́ba tó bá tiẹ̀ jẹ́ tọ́ba jẹ́ pé àwọn bloggers ló gbé tọ́ ní kò ń sọ̀rọ̀ tọ́ bẹ́ẹ̀ fi fọ́tò sí ọlọ́pàá máa kó ẹ. máa lọ station lọ ṣàlàyé ara ẹ. àbí kò lọ report ara ẹ station. because o nítorí pé o fẹ́ a ti mọ̀ pé ọ̀rẹ́ fẹ́ dàrú náà ni mọ̀ wá torí ẹ̀ kó o tún wá máa gbé fọ́tò bàbá wa sí. ọ̀rọ̀ náà lẹ́yìn ò le tọ́ba sọ̀rọ̀ jẹ́jẹ́ mọ̀ṣe tí ó jẹ́ o padà máa sọ pé o mọ̀ọ́mọ̀ èyí tó béèrè pé ọlọ́run dà ọlọ́run fa rẹ̀ hàn dédé ní tó béèrè ọlọ́run ṣe fún tọ́lọ́ má dẹ̀fẹ́ bá tèèyàn jẹ́ ní Nàìjíríà pàápàá jùlọ ní Yorùbá yóò dẹ̀ ẹ̀yẹ̀ mọ́ lọ́rin ni níbi tọ́lọ́run bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ lọ́n gan àwọn tàná yẹn ò ṣeré rárá tí gbogbo àbájá pé kúlíkúlí àbí pọ̀npú nìkan tó bá ti fi jẹ sàárì ó tún dídọ́ kejì ọlọ́run wá ní wo bẹ̀ kì í ṣe báwọn ọlọ́run ṣe báwọn o àwa la ṣe mistake o nítorí bá a ṣe ròyìn bàbá wa bọ́yẹ tóbi tó a ṣe bí wọn la fi dàbí wọn. èwo ni rọ́bìṣì gbogbo èèyàn fún àtàlọ́bá tán ní kẹ́ fún wọn tí làtẹ̀ fún wọn òun ló sọ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ mí ìnàdó lógun wọn á bẹ̀rẹ̀ Làtífù bá kí lọ́ọ́ yé oníkékeré ẹ̀mẹ́ ńlá ẹ̀mẹ́ gbé jáde kíárì èwo ni dìdìrín wà látijọ́ yìí wọ́n yẹn ṣe títí náà àbáwọn fìjọ jẹ̀bi ara wọn nu. tọ́wọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ hání kò tí ì yá ìjọ kẹta ní òkú ọmọ tó fẹ́ kójú ogún èyàn ti pẹ̀lú tọ̀. apàdé kan ní bẹ̀rẹ̀ níjọ́ kan tí bàbá rán mi iṣẹ́ àjọ wọnú mọ́tò tùrọ̀tùrọ̀ ni ló bá bẹ̀rẹ̀ yà sọ bí ata àṣìbà àṣeyìn mílímà ha bẹ̀rẹ̀ á ní usama bẹ́ẹ̀ náà àṣìjà ìnàkọ́ ìmọ̀ta àṣìyà kàlọ́ salata subuhi tata asijali bija wata kaza tasi duaini ya manafa lamma jafa ajifanuha taiful tarara o
tún wá lọ sọ́jú òní nàlìjẹ́ dídá èmi ìzá mọ́sítà òláyà alájẹ dídí àdìgbàyà olèbílà. ẹ mọ̀ pé ọlọ́run máa ń tètè fún obìnrin lójú obìnrin wa ní sáàfà ní ni àbí kọ̀ǹdọ́tọ̀ ó ní méjèèjì. La ilaha illallah. wọ́n lámà nàzánà nígbà táwa bọ́ọ̀lẹ̀ mọ́ àpè ẹ̀wá ṣe kéwú ó ní gan. kí ló ní tẹ́ ẹ sí báyìí ó ní gbogbo ìwọ̀n orí kankan lé torí gbogbo tíra dádì wọn àti tíra àti kíkà àti tíra àti pípé ó lóun bá kankan wọn lè ṣe wàhálà ẹ jẹ́ kó wọn mọ̀ ṣiṣẹ́ ilé yìí lọ. kò sí tó fà bàbá àwọn ṣàwọn lánàá lọ́lọ́ fífi àjẹ bá wọn. La ilaha illallah. ẹ ṣé o pé yàrá fàtí wọn máa ń bá ń gbà wọn ẹ rí báwọn èèyàn wá bèrè sí mi mọ́ wọ́n ti lọ báwọn tí wọ́n kọ́ wọn lóògùn òun ló sọ oníkálukú di ẹ̀ tó ń polówó oríṣiríṣi tá a bá ń sọ̀rọ̀ pé gbìyànjú yàrá ẹ̀ kì í ṣe pé a ní kó lọ máa wọ ẹṣọ tó fi kú kò sẹ́ni tí ò mọ̀ pé òògùn bẹ òun náà afá náà di onídàánù nísinsìnyí torí pé ó ń ṣàwọn mú a ní èmi òṣogùn mọ́ ìwọ ló òṣogùn mọ́ èmi náà ìṣòògùn ṣùgbọ́n gbogbo ewé tọ́lọ̀ ń dá wọ́n ní kó máa wúlò ní. paracetamol ewé náà fi ṣe torí pé wáìtì lòyìnbó sọ ọ́ dì lójú oníbálù títí wa wọ́n máa ń jó onítọ́wọ̀ bá ti lè jó fílẹ̀ ṣàdúrà sómi kọ́ ọ mú ẹ̀yin náà lẹ́nu ògùn òdà ẹ̀nà ń tú òdà kí ni wọ́n máa lò fàlàáfíà ẹ̀ sọ àyà tó fi ń wo wìrì tó fi ń wo gìrì. àyà tó fi ń wo gìrì. ẹ̀ sọ àyà tó fi ń wo gìrì fún wa náà. tùràrí gbogbo àwọn tùràrí tí wọ́n máa fi ń ṣe rúkìá ewé náà fi ṣe polówó oògùn ẹ má polówó oògùn olórí burúkú lẹni tó bá sọ pé ẹbọ ń bẹ alágbàkó olùfò ẹ̀dá láyé jùlọ lẹni tó máa polówó ẹbọ ṣùgbọ́n òun náà kan fẹ́ kú báyìí náà ṣírk ó dá wa. lọ́mi má dà pọ̀ ṣùgbọ́n kì í ṣe pé ọmọ polówó oògùn àrùn ara ń bẹ ẹ lọ́wọ́ tí kù náà wì tẹ̀mí kọ́tọ́ kójọ síbẹ̀ nìyẹn tẹ́ ẹ̀ bá ti wá rí ìka nínú ilẹ̀ lárúbá lọ́bẹ̀rẹ̀ ogun stroke o òun ni dókítà sọ yìí o kò sẹ́ni tí ò lè yà wá bá yúdí àbí salad wọ́n máa ń pè ní salad tó bá ilẹ̀ mọ́yàn bẹ́ẹ̀ jẹ́ ṣé ojú bẹ́ẹ̀ lọ yóò wọlé lu. torí ibi tó bá kọ́kọ́ lọ tọ́bọ̀ nù brain ni tí champagne yẹn bá ti súkì àsákà yóò kọ́kọ́ kú. ẹlẹ́ẹ̀kejì tó wájẹ́ pé left hand side ni ìyẹn ló gbòòrò jù ìyẹn máa ń padà akáyè ni àfẹ́ntọ́nà máa ń bẹ pẹ̀lú ẹ̀ tọ́ba sọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́wàá tó ti sọ̀rọ̀ lọ́sẹ̀sẹ̀ rántí ọwọ́ àárẹ̀ ní àdánwò. Anidadi kele de ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ wo ló sọ láti kàwé. ọ̀rọ̀ wo ló ń sọ. àlìkímọ̀. tọ́ba ti débi ọ̀rọ̀ ẹ̀jẹ̀ mọ̀ sọ gbogbo ọmọ tó ń tijú pé dáàdi wọn onítẹ̀síbà dáàdi àwọn lánàá òun ò ṣe bàbá wọn ṣiṣẹ́ náà lápá àbìkan. tí o bá ti jẹ́ bẹ́ẹ̀ ni ọwọ́ àpè ọlọ́run wà ní pè ọ́ padà irọ́ ni tọ́ ọba fúláṣí ọlọ́run débi gangan yóò pè ọ́ pé kí ló nídìí à ń pè ní epo wá rọ́jú pè é ẹ lọ wọ́n tíra tí wọ́n ń pè ní Shamsul Ma'arif al-Kubra ní Sheikh Ahmed Ali Buni òun ló ṣe tíra tó ń pè ní Jaljaluj Bismillahi al-Azami bí ájìmí àwùjìn jẹ́lmọ̀ àwùjìn jalali wàyà Jaljaluj bil ijabati halhala tabadi bi ko sọ pé bi ya in wàyà yu'i wàyà khayra ba'zi. wàyà yu'i wàyà khayra ba'zi. ó ní wàyà man lana al-arzaqu min judi namat. wàyà man lana al-arzaqu min judi. kò sí ẹni náà tó lè tọ́ ọ bá níṣòro tọ́ ọ bá ti pé kínní pẹ̀lú ìsájà 41 ọ ní ìsàkọ́lọ̀ ọmọdé tiẹ̀ rò. ìyáyí wọ́n yà yú ẹ̀. ìsájà 41 bí ìyáyí náà 41 tọ́ ọ bá ti ṣe láàrin ọjọ́ méje tọ́ ọ bá jẹ gbèsè àná òun bọ̀ san. ọlọ́wọ́ san. wọ́n lè máa mú un lé wọn nítorí pé jẹ́wọ́ lé mọ́ṣáláṣí ò dáwọ́ fún wọn tún wá fi ṣe ẹ̀yẹ àfáà náà nù ọlọ́run máa ń mì wọ́n wò ọlọ́run sọ pé wọ́n ní mú wọn wò ẹ lọ wọ àyàtọ̀ nínú Kùránì jẹ́ mọ́ ibi tí mo lọ àyàtọ̀ ànùkọ́ ẹni tó sọ wípé. Bismillahirrahmanirrahim. وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ وَالَّذِينَ آمَنُوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. Aisha mo kí yín Ọlọ́run jẹ́ pẹpẹ fún wa. Alladhina amanu.
Ìkwáni ní àwọn tí wọ́n gbà àwọn Ọlọ́run gbọ́ tí wọ́n mọnú ara wọn. Alladhina amanu. Àwọn tí wọ́n understand báwo Ọlọ́run máa ń ṣe ní tó bá wù wá nífẹ̀ẹ́ ni tó bá wù wá. Alladhina amanu. Ẹni tá a mọ̀ rí sí pé tó bá kú tó ọmọ rẹ̀ ó gbé Ọlọ́run ò sì ní fọ ọmọ rẹ̀ gbé. Alladhina amanu. Kò sí tọ́lọ́run kì í ṣe o, ọbẹ̀ ẹ̀bẹ̀ gan ni o. Alladhina amanu. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí ṣe máa ń yọ sọ́níkàlùkù o. Alladhina amanu. Ó lè yọ sára ẹlòmíì lára ìyàwó kò ní jó gbádùn ìyàwó ṣùgbọ́n ó lè padà gbádùn ọmọ tọ́lọ́. Alladhina amanu wa lam yalbisu imanahum bizulmin. Ṣé o tẹ bá rí ọmọ tí ó bá yí pa tó yàtọ̀ nínú gbogbo ọmọ tí ẹ bá bí èrè kan ni wọ́n fún ìyá ẹ̀ lára wa tó wù fún wa. Wa lam yalbisu imanahum bizulmin. Ibi tó wá lé sí òun ni pàápàá jùlọ ni o gbogbo ọkùnrin tó bẹ̀rẹ̀ bá ti ṣìwà wù sí tó bá bímọ mẹ́rin wọ́n lè fìyà jẹ mẹ́ta kí ìkan dìde. Wa lam yalbisu imanahum bizulmin. Ibi tó wá lé jù ó ṣeéṣe kó jẹ́ tí ó mọ̀wé gan òun ni ò ní mọ̀wé rárá. Wa lam yalbisu imanahum bizulmin. Ó lè jẹ́ ètò mọ̀mọ́ kéwú dákú tá a lè ṣá yọ kó a máa rúdù a máa gbé bó bá ṣe mọ̀ ọ́n tó ni kéwú òṣèlú mọ̀ padà. Wa lam yalbisu imanahum bizulmin. Àwọn tó ń pè ní olùgbàgbọ́ òdodo yìí àwọn tí wọ́n kí olùgbàgbọ́ òdodo lam yalbisu imanahum bizulmin àwọn kì í fi nǹkan hàn lù pọ̀ wọ́n kì í lọ́nà pọ̀ pẹ̀lú nǹkan mi. Imanahum bizulmin. Ṣé ẹ máa ń tó fa ìpìlẹ̀ ìyà tí Ọlọ́run fi jẹ ta ni Ọlọ́run? Ṣé ẹ máa pìlẹ̀ rẹ̀? Nítorí pé ó bí ìlífù pé òun láyà gbọ́mi a ní o láyà ni tó o bá ti láyà jù wá jí àwọn èèyàn tó kù. Imanahum bizulmin. Ọ̀rọ̀ pé òun láyà jù òun lè bú mọ́mọ́ fà òun lè bú mọ́mú lọrin ó lè bú bàbá lọrin Ọlọ́run bá kó léètì ẹ̀ papọ̀ ó dẹ̀ ní kó máa wà ní òsínjínú. Imanahum bizulmin. Yẹ́yẹ́ ìjẹ́ tó bá ní ká wá sọ̀rọ̀ ẹ̀ pé kí wọ́n lè yọ àwọn lọ́yà ó tún máa jà. Imanahum bizulmin. Kì í ṣe yí pé wọn àmọ́ṣẹ́ fẹ́lifá rìpọ́ọ̀tì fàrìkọ̀ yóò mú wọn díẹ̀ náà. Imanahum bizulmin. Ló bá ní o àáfàá náà pẹ̀ ò tó o bá ti fi tiẹ̀ lọ wáṣẹ̀ mi ṣe. Imanahum bizulmin. Ní tó fi mú tàmátì àdáwà nu Kùránì kò sí ní tó o gbọdọ̀ mọ́mọ́. Imanahum bizulmin. Wọ́n dẹ̀ láyé gbà sí pì olóòfin mọ́ náà ọ̀ ní tó ṣe ni o. Imanahum bizulmin. Bọ́ọ̀ bá tiẹ̀ ní nǹkan mi àwọn ọmọ kéwèé jẹ́ ń jà. Imanahum bizulmin. Ọgbà ìtì ẹ̀ wọ́n lọ parí ìjà wọ́n ṣe máa parí ìjà. Máa fọ́kàn mọ́. Irọ́ tó bá ti ń gba yín sọ̀rọ̀ lọ́wọ́ tó ń rojọ́ lọ́wọ́ dédé ìgbà tó bá wu ẹni tó bá yín parí ìjà gbé gbà sí tiẹ̀ fún wa. Ẹja parí. Ẹja parí. Ẹja ti parí. Ṣé bó ṣe wọ́n wà sọ pé ẹja parí ìjà báyìí. Wa lam yalbisu imanahum bizulmin. Ẹgbẹ́ o, ànábì ògbẹ̀ ló jẹ́ kí ìsìlámù ṣẹ́kù o. Wọ́n àfẹ́ jẹ́ kí ìsìlámù wà o. Gbogbo tó ń pè ní ìran oríire, wọ́n máa ń fẹ́ bàjẹ́ ni ó gbọ́dọ̀ súnlé lórí o. Imanahum. Tọ́ba ní kò gbé bọ́dì, wọ́n ń kí ẹni. Tọ́wọ́ bá fi lè ráyè gbé bọ́dì, wọ́n máa bẹ́ẹ̀ gbé sóòlù ẹni. Ó gbọ́dọ̀ bá nìyẹn o. Man lam yata'addab 'ala al-ardi addabahu Allahu ta'ata al-ard. Tọ́ọ̀ bá ti lè kẹ́kọ̀ọ́ ayé nígbà tó ń gbórí ilẹ̀ yìí, wọ́n kọ́ nífọ̀nífọ̀ṣù abẹ́ inú yẹn pẹ̀lú ó ti mọ kẹ́kọ̀ọ́ tó kù. Imanahum bizulmin. Ẹ̀rọ pé lásán la gíṣẹ́ ti jáde ni, ìsàsípò tó ń ṣe fún wọn, àdúrà wọn gbà ni. Imanahum bizulmin. Ẹni tó bá di àkọ́kọ́, òun ni orí òun fa gangan. Abẹ́rẹ́ pé lásán la ń kí wọn ni kí jẹ́ pé à ń kí wọn torí pé máa ń náwó owó nìkan bá la ń kí wọn fún, à ń kí wọn pé wọ́n káre láì. Ó máa ń sọ lèmi tí ma ní ẹ bá mi dì àyè múná. Ta gbóná máa pin ta sálọ, kò sí ní tó fà ń tó bà á ló pọ̀ jù níbi àwọn nǹkan tó burú jáì. Àní khalifa, ó fẹ́ kí láti ẹ tètè kú, ó fẹ́ jà khalifa, ó ní jẹ́ nǹkan kan láyé ni. Ó yìí já bọ̀ parí iṣẹ́ níbi tí ó ti rọrùn. Yọ bẹ fọlọ gbọdọ. Àlífà yìí sì á kí ọ lálífà, á ní fún ọ lówó oúnjẹ. Ó lè sátúrà jáde ẹgbẹ́ mọ̀jẹ̀. Ẹ̀yin táwọn dọ́kítà àti ọlọ́run ò tètè gbà, bóòlù bó ṣe ṣe. Wàlámi yẹlbi sùn. Wàlámi yẹlbi sùn. Imanahum bizulmin. Àwọn yàrá sọ yìí wọn mí sí ọlọ́run pẹ̀lú nǹkan mi o. Ulaika lahumul amnu wa hum muhtadun. Bàbá Abúsára, àlùkùránì ní ulaika lahumul amn. Àwọn táwọn wí, àwọn gan-an
àwọn tí wọn àbá mísì kankan pẹ̀lú ọlọ́run yẹn o àwọn yẹn gangan wá ní ìfàyàbalẹ̀ ni wọn báyìí kúrò ní sísọ nìyẹn o ẹ wá gbọ́ o nígbà tó lọ́nà pé ní ìfàyàbalẹ̀ ni wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tó pèrè ní ìfàyàbalẹ̀ yìí ebi pẹ̀lú ní òkú rẹ̀. La ilaha illallah. tọ́ba lẹ́nu ìfàyàbalẹ̀ ni kò mí lè bọ́ sọ pé máa lówó àbótí lówó torí wọ́n ti ní pé gbogbo ọ̀tọ̀ọ̀tọ̀ ni o anabi ọlọ́run anabi muhammadu o Sallallahu alaihi wasallam. obìnrin ló yẹ pẹ̀ anabi ọlọ́run anabi wa muhammadu òun dẹ̀ ní ọ̀gá gbogbo ayé pátápátá ọlọ́run sọ pé wọ́n wà jáde ká àìláhùn Fàájìlá. yóò mọ̀ ẹ́ pé ò ní kankan tálákùtà ni ọ́ ṣùgbọ́n màá fẹ́ nìkan ràn ọ́ lọ́wọ́ ni anabi ọlọ́run ni obìnrin ló ràn án lọ́wọ́ anabi ọlọ́run ni yusufu obìnrin tù òun ni o anabi ọlọ́run ti Sùlẹ̀mánà ìyàwó rẹ̀ pọ̀ o má fi ara wé ọ̀rẹ́ rẹ̀ tó fẹ́ ìyàwó tó pọ̀ kádà rẹ̀ ni o kọ́ lọ bèrè ṣó níyàwó tó pọ̀ kọ́ má bàa wọlé méjì. torí bí tí wàá lẹ́wà ni pé òun pọ̀ bí ẹni tó ń lo iPhone kádà rẹ̀ tiẹ̀ ló lo iPhone wọ́n lọ Samsung wọn bá o bọ́ọ̀lù máa rówó jẹun tó ibà yẹn pàwó ya débi bá pàyàwó ẹ̀ débi pọ́lọ́kadà nà ọ́ jìyà lọ́wọ́jú ọlọ́run. La ilaha illallah. àwọn ọlọ́kadà tó fẹ́ kìkìdá àgbèjì dídí gbogbo. ìmọ̀nà òun Bísúlì mi. ọláìkàlà òun múlẹ̀ amúnú. Wà ó dẹ́dẹ́. àwọn tá a pè ní ẹni ìfàyàbalẹ̀ yìí o àwọn yẹn gangan àwọn yẹn ní àwọn tí wọ́n. Láwọn mọ̀lá múnú. Wà ó dẹ́dẹ́. àlùfáàní ní àwọn ẹ̀nà mọ̀nà nígbà tí àwọn kan bá lanu kàkà tán ní àwọn onísúfí èfèrí ni wọ́n táwọn ti kó èrò tó pọ̀ báyìí jọ rí tán nípa àwọn fi ṣe kíní kan fún ànábì Muhammadu. Ọlá. ní sùúrù tọ́ba sọ yí pé eléyìí ànábì ò ṣe yí pé ànábì ò ṣe padàdá lẹ̀ ní mọ́lúdì bẹ́ẹ̀ ni a ti wá gbọ́ eléyìí táyì náà máa ń ṣe ní kọ́nfẹ́rẹ́nsì yẹn náà sí ànábì ló ṣe. La ilaha illallah. Alikọ Sunday. Alikọ Sunday ànábì ò ṣe àwọn ọ̀dẹ̀ fún un ní orúkọ níjọ́hún náà pálíkọ̀ ni ẹ̀yin náà ló mọ̀nu gbogbo ẹ̀yẹ ńdẹ́ ẹ̀ bá ti rí tànàbí ṣe ẹ má ṣe ẹ má ti ká sọ pé tànàbí lo fóònù kò ní túmọ̀ ayé ló gbé yẹn wá ẹ má ti pé ká sọ pé ṣe bí ànàbí òwò plane ayé ti gbé yẹn dé ẹ ká jọ béèrè nǹkan tá a jọ wà àwọn nànàbí ò ṣe mọ̀lúdì àkíkọ̀tà wọ́n dẹ̀ ní àdìsí tó sọ yí pé òun máa rántí ìjọ Monday láti fi rántí ọjọ́ bí wọn wọ́n ní kò kó o pé torí pé ànàbí ò kérò jọ sòfò àti nàbí ò bá ti kérò jọ kò yẹ kẹ́yìn náà lè ṣe àlíkọ̀ àti mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ara wa tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹkún tẹ̀ ń sùn yìí àjọ máa nara wa ni. Ẹ̀yin lẹ́sìn máa ké. ẹ̀yin lẹ́dẹ̀ máa ké pẹ̀lú reason torí ẹ̀yin kàn lẹ́nu lásán ni àìnímọ̀ ló pọ̀ fẹ́yìn ẹ̀ lè mọ kéwù. torí yàtọ̀ síra wọn wọ́n lè kó wa ní kéwù dáadáa ìmọ̀ náà fi ń lò ó. ọ̀tọ̀ ni orí yàtọ̀ síra wọn tí àfọ oníṣúfì bá wà kọ tíra ẹni tó bá mọ kéwù ò lè kákó yìí torí Lárúbáwá ló máa tú ìntẹ́lẹ̀ gbàlérò àṣìlù yúta ìnàmọ̀ sílù fi ṣùdú rìbìjà lẹ́yìn sílù fi dẹ́fà ìntẹ́npẹ̀ ní àṣírí gan inú pépà kan ní máa wà ìnàmọ̀ sílù fi ṣùdú rìbìjà ọkàn àwọn odidi èèyàn ní máa wà. bàbá lánàá àwọn bàbá àtàná ẹlòmíì ò ní ká ju kúlífù aláwù àádú tó bá yìí kà á tán tó bá ní kí ilé wó yóò wò kò sí ẹni náà tó lè mọ náà wù kó wá ní pé kó wá ṣe ìrọ́bù kó wá wọlé. tó o bá yìí ṣe ìrọ́bù tó wọlé nǹkan kan ń gbé nínú ẹ̀ tó fi sọ̀rọ̀ síta. àgbáyé wa hum muhuta àwọn ẹni yìí lẹ́ni ìmọ̀nà. Ulaika lahumul amnu wa hum muhtadun. Ọlọ́run sọ wájú o ẹ ti dúró tì mí tẹ́fẹ́ fi mú yín dúró ẹ ti bọ̀nà jẹ́ nù. Àsìkò ti lọ àgọ́là. èyí tó fi dúró òun ó ti pé nù. Ọlọ́run sọ wọlé karama nàbọ Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run wọlé àti Tijani. Al-isharatu takfi. ilé náà tó tọ́ba ò lè sọ gbọ́ ọ̀rọ̀ náà tán tẹ́lẹ̀ nígbà tí ẹ ṣe kọ́ lálẹ́ kíámà. ẹ wọ́n sọ gbọ́ ọ̀rọ̀ tán. tọ́ ibi tá a bá dé yìí ọlọ́mọṣẹ́ wọlé àti Tijani. wọlé Sheikh Ibrahim. gbogbo ẹ̀yin afa tẹ ẹjọ́ mọ àgbàlagbà tẹ wà lẹ́kẹ̀ ẹ kẹ́kọ̀ọ́ kéwú kó yé yín o ṣùgbọ́n déédéé ń tẹ ẹ bá kú tẹ ẹ bá lé ẹ gbọ́dọ̀ jó sọnù
ẹ má tijú àti fọlá Ànábì Muhammad tọrọ ẹ má tijú àti fọlá Ṣéhù Tìjàní tọrọ ẹ má tijú àti fọlá Ṣéhù Ádámù tọrọ ẹ má tijú àti fọlá Ṣéhù Kàmálì tọrọ ẹ má tijú àti fọlá Mọ̀lánà Sheikh Alhaji Ibrahim ẹ má tijú àti fọlá àwọn tọrọ àwọn tó lè fi gbà tán nu àwọn náà nu Story ni tó kù. gbogbo ètò kù àpọ́nlé lásán ni abẹ́bí kíra wa lẹ́yìn ni tẹ́ ẹ bá mọ Kùránì ká dáadáa tó bá ń sa Kùránì tó àbá fún ní ìsinmi ẹ̀ ó lè ṣẹ̀wọ̀n torí pé nínú Suratu Yusufu àsíjúnù Ahabu Ileka. ló sọ Ileka. àsíjúnù Ahabu ilayhim ìmọ̀tà ìmọ̀ tiẹ̀ síra mi ọlọ́mọ sábà lábẹ́ àdúgbò mi. Sallallahu alayhi wa sallam. sọpọ́ lọ́wọ́ Ọlọ́wọ́.